mo ṣe là bọ́rú ẹ̀là àbọ̀yè ẹ̀là àbọ̀ ṣiṣẹ́ Elédùmarè ọba tó dá wa Chineke gẹ́gẹ́ bí àwọn tìyíbò ṣe máa ń pè kò ní jẹ́ àrí dààmú àní rí wàhálà àní rógun ẹjọ́ àdẹ̀ní ṣẹ̀rọ ara wa láṣẹ Èdùmàrè. Update kan ni mo gbà ní àìpẹ́ yìí wọ́n ní pé Labeeb Agbaji olóṣùká kú lórí ọmọ ọ̀tá mùsùlùmí ó rán lọ́yẹ̀ lọ sọ́dọ̀ Tani Olohun pé kó sign document Tani Olohun dẹ̀ sọ pé òun ò sign document láìsí lọ́yà òun níbẹ̀ ó wá issue threat ó tún fẹ́ẹ̀ lè máa fi ọwọ́ Tani Olohun bọ̀wé. Labeeb Agbaji olóṣùká kú lórí márùn lọ́yà lọ sọ́dọ̀ Tani Olohun mọ́ pé kó sign document láìsí lọ́yà Tani Olohun níbẹ̀ okay. Labeeb Agbaji ọmọ ọ̀tá mùsùlùmí márùn lọ́yà lọ sọ́dọ̀ Tani Olohun mọ́ pé kó sign kó máa threaten pé dandan kó sign láìsí lọ́yà Tani Olohun níbẹ̀ okay. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí torí pé mo fẹ́ likes kọ torí pé mo fẹ́ comment kọ torí pé mo fẹ́ view kọ torí pé ó lè ṣèwọ náà níjọ́ mi ó lè má jọ̀rọ̀ ẹ̀sìn ó lè jẹ́ nǹkan míì wà burú ò ní ṣe gbogbo wa o